Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń pa òwe kan wípé ohun afẹ̀sọ̀mú kì í bàjẹ́, ohun afagbára mú ní le koko lọ́wọ́ ẹni. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí a bá rí ẹni tó ń bínú, tó ń jà fitafita, tó lóun ò ní gbọ́, tó lóun ò ní gbà, yálà nítorí ipò kan tàbí nítorí ohunkóhun wípé ẹ̀tọ́ òun ni. Àwọn àgbàlagbà wọ́n ó gbà á nímọ̀ràn, wọ́n ó sì pa òwe yìí fún un wípé kí ó fi ara balẹ̀, kí ó ṣe sùúrù nítorí wípé ó lè fi ìbínú ba ohun tí ó dára jẹ́ tàbí ohun pàápàá tí ó ń jà sí kí ó lè bá wúlò fún un. Èyí tún ni díẹ̀ nínú ọgbọ́n àti òye àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n.